Alóore TV, Alóore TV, nílé ní lóko ni ẹ máa wò ó. Ìdí tá a fi pè yín ni wípé ọdún tá a ti ń ṣe bọ̀ láti bí ọdún 12 ni. Ọjọ́ 21 la máa fi ṣe ọdún yìí. Ó dẹ̀ jẹ́ a máa ń ṣe fún ẹgbẹ́ kan tá a ń pè ní Olókun Festival Foundation. Ìdí tá a fi ní Olókun Festival Foundation ni pé ẹgbẹ́ tá a dálẹ̀ láti jẹ́ kí àwọn Yorùbá àti àgbáyé kó mọ ìtàn, kó mọ àṣà wa bó ṣe dáa tó, bí Ọlọ́run ṣe kẹ́ wa tó pẹ̀lú àṣà àti ṣẹ̀dálẹ̀ wa àti bí Ọlọ́run ṣe dá wa tí wọ́n ń pè ní identity. Ọdún Elédùmarè yìí a ń fi àǹfààní sọ fún gbogbo àwọn oníwèé ìròyìn pé nǹkan tí a máa ṣe lọ́dún yìí à ń pe ìkankan ní pèpàdé ó máa wà ní ọdún yìí tá a máa ṣe. A dẹ̀ máa aṣọ àwọn tó máa ń fún aṣọ tó dáa tó ń pè ní fashion show a máa ṣe. Tébù tennis tó máa ń fi ọwọ́ gbá a máa ṣe. Ayò ọlọ́pọ́n competition a máa ṣe. Beach soccer tó máa gbá lẹ́gbẹ̀ẹ́ òkun létí òkun a máa ṣe. Football game tó máa gbá lórí field a máa ṣe. A máa ṣe harvest of praise lẹ́gbẹ́ a máa fi orin yin Ọlọ́run nínú program yìí. A máa lọ sí motherless home. Ẹ̀yin tẹ́ wà nígbà yẹn distract me, please, you are moving from one place to the other, you are distracting me. A máa lọ sí motherless home tí àwọn ọmọ tí ò ní bàbá wọn nǹkan tágbára wọn bá ká a máa fún wọn. A máa lọ sí àwọn èèyàn afẹ́gbé ojúdùn blind people's home ní Surulere, a máa gbé nǹkan lọ síbẹ̀. A máa lọ sí ilé àwọn arúgbó tí a gbé ní old people's home tí a máa gbé nǹkan lọ síbẹ̀. A máa lọ sí old people's home and widows tí a máa gbé nǹkan lọ síbẹ̀. Art gallery tí bàbá Olúṣẹ́gun Olúṣọlá la máa ń lọ ní Surulere. And a máa ní quiz competition jẹ́ pé ìtàn Yorùbá, ọ̀rọ̀ Yorùbá òun la máa sọ níbẹ̀. Ẹgbẹ́ a máa pe àwọn school bí oríṣi 10 tó máa ṣe competition, wọ́n máa ṣe ìdíje ìgbìmọ̀sọ̀ ìwòye, wọ́n máa ṣe ìdíje, wọ́n máa bèèrè ìtàn lọ́wọ́ nípa Yorùbá. Ẹgbẹ́ ẹ̀ tó bá win first, second, third ó ní ìkọ̀tà máa fún wọn. A máa ṣe cultural display ní Kòròdú. Ẹgbẹ́ àwọn local government wọ́n ṣe competition, èyí tó bá win wọ́n ní ìkọ̀tà máa fún wọn. Festival floats wọ́n máa ṣe ìwọ́de káàkiri a máa ṣe. Àṣekápá ẹ̀ tá ń pè ní grand finale ní Ìfàkọ̀jà yìí April 18 wọ́n la máa ṣe. Kí nìdí tí a fi ṣọdún Elédùmarè? A fi ṣọdún Elédùmarè torí pé láti fi gbé ìyìn àti ẹ̀yẹ fún ọba tó jọba lọ tí olóyìnbó pè ní supreme being and the most high, ọba tó jọba lọ, aláṣẹ àwọn aláṣẹ. Adẹ̀wò pé ọdún ìní ọdún tó ga jù torí Ọlọ́run ló dá gbogbo àwọn ọdún mọ̀lẹ̀ tá a ti ń ṣọdún ẹ̀ tẹ́lẹ̀. Ọlọ́run ló dá gbogbo ènìyàn, Ọlọ́run tó wá dá gbogbo wa kò tí ì sẹ́ni tó ronú kó máa ṣọdún ẹ̀ nínú mẹ́rin àgbáyé. Olókun Festival Foundation ló bẹ̀rẹ̀ ní 2020. Àwa wò pé 21 days òun la máa fi ṣọdún yìí. À ń ṣe ọdún yìí nítorí pé láti jẹ́ kí ìgbàgbọ́ àwọn èèyàn wa lórí Ọlọ́run kó kú sí, láti mú ìrẹ́pọ̀ àlàáfíà wá sí ilẹ̀ Yorùbá. À ń ṣe ọdún yìí láti jẹ́ kí ọkàn àwọn èèyàn yí padà nípa ìkọ̀tẹ́lòmí rò nípa OPC. Tí ẹlòmí bá rí OPC báyìí wọ́n bí lígbé ẹgbẹ́ tí òkọ̀ lọ́wọ́ ní lọ́kàn tí wọ́n. A fẹ́ kó yé wọn wípé àwa mọ̀ Ọlọ́run jẹ́ lòmí tó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tó dẹ̀ ní ilé ìjọsìn. Ọ̀nà tẹ́yàn fi ń sin Ọlọ́run ọ̀tọ̀ọ̀tọ̀.
bó tẹ̀ jẹ́ pé àwa náà máa practice Christian and Muslim. A fi àsìkò yìí sọ fún ọ wípé ọdún Elédùmarè ó tún wà náà nù tí a fi máa ń sin Ọlọ́run, tí a fi gbé Ọlọ́run ga. À ń ṣe ọdún yìí nítorí pé láti mú eré ìdárayá ká kó fi ẹsẹ̀ múlẹ̀ ní Nàìjíríà àti ilẹ̀ Yorùbá. Torí nínú àwọn program tá a máa ṣe yẹn, eré ìdárayá ń lọ bí 3 sí 4, and kọ́tọ́ ń pè ní tourism afẹ́ boost yẹ ìgbafẹ́ afẹ́ boost yẹ ní ilẹ̀ Yorùbá àti Nàìjíríà, tí a lè rí pé ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè sí ọ̀rọ̀ tourism ní gbogbo wọn lórí kọ. Oríṣiríṣi tourism ló wà. Religion tourism wà, oní Saudi Arabia hajj táwọn èèyàn lọ àti lesser hajj. Israel tó lọ religion tourism ni. Educational tourism, only Britain is making more than 30 to 40 billion pounds. No, 30 to 40 billion pounds. Britain make every year. Nigeria won by more than 50 billion pounds lọ́wọ́ Nigeria. Àwọn èèyàn wá kàwé ní yunifásitì wa mi báyìí mọ́ nítorí pé orúkọ wọn ò dá ní gbogbo àgbáyé. Wọ́n believe wípé àti lose morality, corruption ti gbilẹ̀. Wọ́n tẹ̀ believe wípé bí a ní insecurity wà nílẹ̀ Yorùbá, ìlú tí ò ṣòótọ́, àwọn bá ní kọ́ wọn lọ kàwé wọn á kọ nírọ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn West African country, gbogbo àwọn African country, ọ̀dọ̀ wa náà ti máa wá ń kàwé tó ẹgbẹ́ àdè máa ń gé lára wọn ní yunifásitì wa, tàbá rán ọ̀nà nínú education wa. Even hospital wa, ọba Saudi, King of Saudi, títí wọ 1959, King of Saudi every year, teaching hospital University of Ibadan, ó ti wá ṣe medical check-up ẹ̀ ẹ̀wọ̀n bí tó bá ìlú ìjẹ́jì tó ń bà jẹ́ dé. A ti wá ṣe ayẹyẹ yìí láti jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà olórúkọ múta in terms of image, and àti ṣe kí ọrọ̀ ajé wa kó pọ̀ sí. Orí bí tẹ́yàn bá ti ń ṣe nǹkan, tẹ́yàn 5,000 ẹgbẹ̀rún 5,000 ẹgbẹ̀rún 10 bá wà, ẹgbẹ̀rún owó tó máa sìn sí ìlú yẹn àti àdúgbò yẹn. And àti wá rò pé kíjọba àpapọ̀ àti ìjọba ìbílẹ̀, ó tẹ̀ jẹ́ ìjọba ìbílẹ̀ ní region tá a wà yìí, pé kán fún ọdún Elédùmarè ní 2 days public holiday. 2 days public holiday. Kán fún ní 2 days public holiday. Tá a bá ti lè fún birthday Ànábì Muhammad sallallahu alaihi wasallam, a bá lè fún ní 1 day holiday nítorí birthday Ànábì Muhammad. Tá a lè fún ti birthday bàbá Jésù Kristi Olúwa wa, tá a lè fún ní tó jẹ́ Christmas ní 2 days, ó tẹ̀ jẹ́ ọjọ́ kan àbọ̀jọ́ méjì. Káwọn state government wa wọ́n fi ọ̀nà Ọlọ́run ọba Elédùmarè, wọ́n wá wo bí ìlú ṣe máa rí. Tẹ́yàn bá ọ̀nà bàbá ẹ̀ àsúre fún, so abẹ ìjọba pé kó ṣe ìyẹn fún wa. A ti wá wò pé ọdún yìí ó máa jẹ́ ọdún ayẹyẹ tó máa dùn, tó máa lárinrin. Torí nínú àwọn èròǹgbà wa, a fẹ́ kí agbélárugẹ ìgbà ṣe ń ṣe lọ. So a dẹ̀ fẹ́ kí ọdún Elédùmarè nǹkan tá à ń rò lọ́jọ́ iwájú ni kó dàbí Notting Hill Carnival ní London. Ọ̀rọ̀ ọjọ́ iwájú nìyẹn o, torí ìṣe ọjọ́ kan ní Notting Hill Carnival ló ti nǹkan tó ti báyìí, wọ́n ti bẹ̀rẹ̀ ti pẹ́. A dẹ̀ fẹ́ kó dàbí Rio Festival ní Brazil. Jẹ́ pé ẹ bá wo Rio Festival máa ń mú nothing less than $6 billion wá sí Brazil every year. Àwọn èrò tó máa wá sí Rio Festival wọ́n máa wọ 5 million people tó máa wá wò àgbáyé. Notting Hill Festival yìí millions of people ló máa ń lọ síbẹ̀. Tí ẹ lọ wo tourism calendar Britain, àwọn festival táwọn British máa ń ṣe ó fẹ́ lé ní 100 tí government recognize wọ́n dẹ̀ fund. Wọ́n kàn lè jẹ́ pé wọn ò ní ṣe báwa ṣe ti wáyé, wọ́n lè má tẹ̀tẹ̀ síta. Most of these all náà ti máa ṣe festival náà ni. Tí gbogbo àwọn èèyàn tẹ́ bá wo, tẹ́ bá dé British airport, tẹ́ bá sọ̀kalẹ̀ plane, tẹ́ bá fẹ́ port of entry,
rí àwọn European Union rẹpẹtẹ tó máa wá tourism náà wá fún wọn wá fún ayẹyẹ kan àti èkejì wọn wá fún medical check-up báwa ṣe lọ fún medical check-up púpọ̀ wọn wá kàwé ní Britain wọn wá fún ayẹyẹ tourism tí British máa ń ṣe ní ara àkọ́kọ́ tí British fi lówó nìyẹn tourism ló pọ̀ jù ara àkọ́kọ́ fi lówó nìyẹn àwa náà ń wo àpèjọba wípé kọ́ máa ronú lórí epo nìkan ó yẹ kí wọ́n open tourism space wa wọ́n dẹ̀ encourage oníṣòyìnbó wọ́n gba àwọn ẹgbẹ́ tí ò ṣe ẹgbẹ́ ìjọba wọ́n gbà wọ́n láàyè wọ́n kún wọn lọ́wọ́ wọ́n lè ràn wọ́n lọ́wọ́ láti jẹ́ kí tourism space wa kó gbilẹ̀ ká lè máa rí owó sí yàtọ̀ sí owó epo tó bá lọ sí Ghana tó bá ń bọ̀ látàkọ́ tó bá gba Ghana àwọn èèyàn tó máa wà ní plane tó ń bọ̀ láti Europe 80 to 90% aláwọ̀ funfun wọn but tí plane tí wá bá ń bọ̀ láti Europe àwọn èèyàn funfun tó wà ń bẹ̀ ní máa jù nínú bí 120 or 150 passenger àwọn èèyàn funfun tó wà ń bẹ̀ wọ́n lè máa jù mẹ́wàá lọ sí 12 ibù Gabon Lufthansa bá ń bọ̀ láti Germany Frankfurt tó fẹ́ lọ land ní Equatorial Guinea àbí Gabon realize pé òyìnbó tó pọ̀ jù ní plane yẹn ìdí Nàìjíríà náà bọ̀ Equatorial Guinea àbí Gabon náà lọ so tá bá sọ̀kalẹ̀ àwọn ìwé ìrìnàjò kù torí Nàìjíríà kan náà lọ nítorí pé ìfọ̀kànbalẹ̀ wà bẹ́ẹ̀ ìjàgídíjàgan ò sí bẹ́ẹ̀ wọ́n bá débẹ̀ wọ́n lè rìn wọn ní kidnap wọn wọ́n bá débẹ̀ wọn gbọ́rọ̀ ìrìṣà wọ́n bá débẹ̀ wọn gbọ́rọ̀ Boko Haram ìṣẹ̀lẹ̀ ń bẹ̀ so òyìnbó dẹ̀ fẹ́ pé bí ò tẹ̀ ẹ̀rọ púpọ̀ kó ní fọkànbalẹ̀ níbi tó bá gbé so à ń bẹ ìjọba wa pé ọ̀rọ̀ ààbò ó ṣe kókó kí wọ́n jẹ́ kí ọ̀rọ̀ ààbò ó jẹ wá lórí so that kí a lè gain a lot of things lórí tourism potential as well. Alóore TV nílé ní lókòrè ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó.